Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o, a kú bó ṣe ń lọ, a kú sinmi ní, a sàn wá sí rere o, a ní fi lè ṣàṣemọ́ in Jesus name. Amen. Wọ́n ní bọ́n ṣe ń yọ́ sóná ń yọ́ gbọ́. Bẹ́ẹ̀ ni, bí wọ́n lérò pé bóyá Naomi nìkan ni àwọn náà ní náà hate jù. Àṣé wọ́n hate ara wọn, àwọn olórí tó wà láàfin. Àwọn èèyàn bí èṣù, àwọn èṣù bí èèyàn. Wọ́n ní olórí Rónkẹ́ ó sọná sí ọkọ̀ mọ́tò olórí Mariam. Ó sọná sí yẹn jó ráúráú láìku nǹkan kan, láìku ó ku eérú nìkan. Wọ́n ní ṣe ló dúró tì tó ní mọ́tò yẹn gbọ́dọ̀ jó náà ráúráú kan eérú. Kí ló dẹ̀ fà á? Àti ní wọ́n máa fúnra wọn lóògùn jẹ pé ká má ṣòkò bá wọn jà. Àwọn ara wọn náà fúnra wọn lóògùn jẹ, náà ṣera wọn. Adìyẹ wọn ti ń jẹ fún ara wọn. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní olórí Rónkẹ́ pé òun àti Tóbi Rónkẹ́ kí ló lóun tó ń jẹ́ àti Mariam. Wọ́n ti plan pé àwọn fẹ́ lọ sí coronation Olúbàdàn. Wọ́n ní later bí gbogbo wọn ṣe ń jubilate bí wọ́n jọ máa kóra wọn lọ. Wọ́n ní olórí Tóbi ìyẹn ti lọ ra gèlè, ó ti lọ ra aṣọ tuntun, ó ti ra bàtà tuntun, ó ti ra gbogbo ẹ̀ tuntun. Wọ́n lówó tó spend sílẹ̀ lára tiẹ̀ nìkan pé owó náà pé kò ṣeé kó, òun ló ń lọ lọ́ọ̀kan ẹ̀. Oríṣiríṣi. Wọ́n ní ńṣe ni olórí Rónkẹ́ náà gbogbo wọn jọ plan. Wọ́n ní before you know it ó ṣe ni Mariam ó lọ gba ẹ̀yìn. Ó gba ẹ̀yìn ó lọ yọ́ fi wọ́n lẹ̀ kò pè wọ́n mọ́ kò jẹ́ kán tẹ̀lé òun. Àfìgbà tán gbọ́ pé olórí Mariam ti wà ní ọ̀hún yẹn tóun àti Ashley tán ti fẹ́ẹ̀ lura wọn pa tó jẹ́ pé ṣe ni wọ́n fẹ́ da party bàbá yẹn rú, ìyẹn Olúbàdàn. Wọ́n ná bọ́ńdù wọn dànù. So àṣírí yẹn wá tú sí wọn ní palace. Wọ́n ní bí olórí Rónkẹ́ ṣe wá ní ṣebí a jọ plan pé a jọ fẹ́ lọ. Ó ṣe wá jẹ́ pé ṣe ló tún gbẹ̀yìn wa lọ. Àti Tóbi àti Rónkẹ́ wọ́n wọ ìyá àjà pẹ̀lú Mariam wọn. Wọ́n ní kì í ṣe kékeré. Before you know it, wọ́n ní bí olórí Rónkẹ́ ṣe lọ sọná sínú mọ́tò Mariam nìyẹn. Tó sọná sí mọ́tò yẹn. Tó dẹ̀ dúró tì pé mọ́tò yẹn gbọ́dọ̀ jóná ráúráú. Ṣé tẹ bá rí Rónkẹ́ ẹ mọ̀ pé irú ẹ̀mí búburú yẹn wà nínú ẹ̀. Àwọn ẹ̀mí èṣù ní kábíyèsí kó kan ààfin. Bẹ́ẹ̀ ni, èṣù àti èṣù ló ń darí èṣù now. Gbogbo wọn pátápátá èṣù ló ń lò wọ́n. Èṣù ni gbogbo wọn, èṣù ẹ̀mí èṣù yẹn ló máa yá wọn lò. Ló kàn máa yá wọn lò. Tán ò ní rójútu ara wọn mọ́. Èṣù yẹn náà ló máa ṣe wọ́n pa. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó ti dà wọ́n pọ̀ ó ti ń dà wọ́n rú sí i? Kò ṣe ní rí bẹ́ẹ̀, ó di dandan. Orí Naomi, Ọlọ́run Naomi, ó máa mú gbogbo wọn láti fọwọ́ ara wọn ṣera wọn. Tógo tó ń jẹ́ Jésù Kristi. Agbára Kristi ọba ìyanu. Wọ́n bá ní ṣe olórí Rónkẹ́ ó dúró ti mọ́tò yẹn pé kí mọ́tò yẹn gbọ́dọ̀ jóná ráúráú.
ìyẹn mọ́tò Mariam. Wọ́n ní kí ló dé tí Mariam fi fọ̀ wọ́n lẹ̀ tó gba ẹ̀yìn tó lọ sí program láì pe àwọn síbẹ̀ pé tiẹ̀ ti ta léni. Wọ́n mà ní kì í ṣe kékeré. Ṣé ẹ rí pé tá a bá ń sọ̀rọ̀, tá a bá ń sọ nǹkan tí ojú wa rí tá a dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ participate nínú nǹkan tá a gbọ́ kó má dàbí pé ẹ̀yin nìkan lẹ gbọ́, ẹ fi sí ọkàn, ẹ ní jẹ́ ká gbọ́. A fẹ́ ká máa update yín kẹ́ lè mọ bí gbogbo nǹkan ṣe ń lẹ̀, gbogbo nǹkan tó bá ń lọ báyìí, a gbọ́dọ̀ mú wá sí etígbọ̀ọ́ yín. Ìbáà jẹ́ ti ààfin o, ìbáà jẹ́ nǹkan tó ń lọ nílùú, ìbáà jẹ́ nǹkan tó ń lọ lóríṣiríṣi, a gbọ́dọ̀ mú wá fún yín torí tá a bá mú wá sí etígbọ̀ọ́ yín, ẹ̀ṣẹ̀ ni. Ẹ máa ní, àwọn tó máa ń fún wa ní news yìí a dẹ̀ kí ń gbọ́ nǹkan kan, a gbọ́ gbogbo eléyìí. Torí ẹ̀ la ṣe ń fún yín, la ṣe ń mú wá sí etígbọ̀ọ́ wa pé kẹ́ lè gbọ́. Àwọn kan là ń gbé borùn, àwọn kan ní ẹlòmíì ò tiẹ̀ ń believe. A ní kí ni irọ́ náà ń pa, tá a sọ bẹ́ẹ̀ fún yín. Irọ́ náà ń pa, irọ́ náà ń pa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ̀ kì í gbọ́. Ẹ wo many things tó ń ṣẹlẹ̀ láàfin yẹn. Tá a bá ní kí í ṣe gbogbo aṣọ náà ń sá lóòrùn. Tá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní máa sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ máa ní, tá a bá pín ẹyọ kan sí ọ̀nà mẹ́jọ, ọ̀nà kan péré lẹ̀ ń gbọ́, ọ̀nà méje tó kù, ẹ máa sá lọ ni. Nǹkan ń bẹ o, ẹ̀yin èèyàn wa nǹkan ń bẹ. Ṣé èyí tó tiẹ̀ tún ṣẹlẹ̀ ní kinní lọ́wọ́lọ́wọ́ ní ọlọ́jọ́ festival tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ibẹ̀ la tún ti gbọ́ pé Ashley tó fẹ́ kò mọ bó ṣe ń ṣe òun láyé òun. Kò dàbí pé kó para òun, kò dàbí pé kó pokùnso, kò dàbí pé kó gbé òògùn jẹ níbi tí ìlara bá dé. Tẹ bá rí bára ṣe ń ta, lágbára Kristi, wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Ayé ń prepare gbogbo oríṣiríṣi irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ máa tún gbọ́. Kì í ṣe kékeré o. Ó ṣà ń wá pé kí òun àti kábíyèsí kan lẹ̀ pọ̀. Ó ti gbàgbé pé irú ọjọ́ òní yìí lè wáyé tí òun àti kábíyèsí kan jọ máa ṣe wọléwọ̀de. Ṣùgbọ́n kò sí, ààyè yẹn ò yọ mọ́. Kò sí ààyè yẹn mọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká wá bá ṣe máa súnmọ́ Ọlọ́run. Ká súnmọ́ Ọlọ́run o, torí after Ọlọ́run kò sí nǹkan kan, òfo ni. Wọ́n ní ìgbéraga ní ìgbéra ṣánlẹ̀. Àwọn tó ń jowú yàn, tó ń ṣe ìlara ọmọnìkejì kò ráyé wá. Ó ti kú tán wọn tí ì gbé sin ni. Torí ìlara yẹn ń pààyàn. Ìlara yẹn máa ń ṣèyàn, ó máa ń sọ̀yàn dìdàkudà. So Ọlọ́run máa ní jẹ́ ká rí ẹ̀mí ìlara. Ẹ̀mí ìlara ò máa ní dúró sínú ayé wa o. Ìlara lẹ̀ ń fi ojú lásán wò bẹ́ẹ̀ yẹn. Tó bá wà nínú ayé èèyàn, odindi ẹ̀mí burúkú kan ni. Ẹ̀mí èṣù ni. Ó lè mú kí olúwa ẹ̀ ṣì wà kó sì ṣe. Ó dẹ̀ lè pààyàn run. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ kí a ṣe ìlara, ẹ má jẹ́ ká gba ẹ̀mí èṣù láàyè. Bíbélì sọ pé gbogbo ohun tọ́lọ́run dá dáradára ni. Gbogbo èyí tí ó lòdì sí nǹkan tọ́lọ́run dá ti èṣù ni. Ẹ jẹ́ ká gba ẹ̀mí Ọlọ́run láàyè láti máa ṣe dáradára. Bẹ́ẹ̀ ni, gbogbo èyí tó ṣẹlẹ̀ náà àti tí wọ́n sọ iná sínú mọ́tò àti tí Mariam tó ti sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀, àṣọ́ta ni gbogbo wọn ṣe fúnra wọn. Pé àwọn jọ fẹ́ lọ sí coronation Olúbàdàn. Ó dẹ̀ gbẹ̀yìn lọ. Èṣù náà ló ń ṣe gbogbo wọn pa. Bẹ́ẹ̀ ni, èṣù náà ló tún ṣe olórí Rónkẹ́ láti lọ sọná sínú mọ́tò ọ̀rẹ́ ẹ̀. Kí la gbé kí la jù. Wọ́n ló sọ fún wọn pé ẹ má worry, ẹ má jẹ́ ká lọ pé since tó jẹ́ pé kábíyèsí pé gbogbo wọn ti lọ prepare tó fẹ́ lọ pé wá sọ pé since tó jẹ́ pé kò sí kábíyèsí nílé, jẹ́ kí gbogbo wa calm ká jókòó
next time tí kábíyèsí bá wà lé wọ́n lè instruct wa pé ká lọ pé ṣùgbọ́n nígbà tí kábíyèsí ò sí nílé yìí pé ká má lọ ó ti káwọn gbogbo wọn dáhùn àfìgbà tó dẹ̀ gbẹ̀yìn tóun nìkan lọ òun ni inú ṣe bí Rónkẹ́ tó fi sọná sínú mọ́tò ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa gbẹ̀mí Ọlọ́run láàyè ó yẹ bẹ́ẹ̀ nǹkan tí ò tó nǹkan báyìí òun ló máa jẹ́ kán fọwọ́ ara wọn ṣe ra wẹ́rẹ́ báyìí ni gbogbo wọn máa rí ìdí nínú iyọ̀ bẹ́ẹ̀ ni ó di dandan nígbà tí inú wọn ò mọ sọ́mọ nìkejì bẹ́ẹ̀ ni àfi tó wá pé kì í ṣe Naomi ni ìríjú Ọlọ́run náà ń dà láàmú tó wá pé ìríjú Ọlọ́run náà dà láàmú wọ́n máa kan nínú iyọ̀ títí láéláé ni wàhálà wọn ò ní sinmi bẹ́ẹ̀ ni wọ́n ní a peace shall never go unpunished kò ní wọn ní peace a wicked person can never know a peace yes a wicked kò ní ìsinmi bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jìyà ó di dandan ẹ̀ṣẹ̀ wọn náà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣé jàre ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí a sọ̀rọ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ sí ibi tọ́rọ̀ ò sí ẹ jẹ́ kẹ́ bá wa share kẹ́ bá wa like kẹ́ dẹ̀ bá wa subscribe ẹ ṣé gan-an ni ò bẹ́ ṣe ń tẹ́tí sí wa kó sí mí ẹ̀ ní láyọ̀ Jésù Olúwa wa amen.